Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin aráalé. Èmi ọmọ yín Princess Layo Oyewusi náà ló ń kí yín ayawo ṣínà. Ọmọ bíbí ìlú Èrìò Èkìtì. Èmi lọmọ Èdú Èrè ọmọ agbe mọ̀sù kẹlẹ. Àjòjì ké ìdírí golóde òde. Àjòjì kó bá dirí golóde òde. Ọ̀tá ìrìnà mú ipa. Èmi náà ni tẹ́ bá fẹ́ mọ̀ ìtókù. Ẹ lọ sí ìlú Èrìò. Kẹ́ lọ mọ̀ bí ó ṣe ń lọ. Mo bẹ̀rẹ̀ ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ mi ní ìlú Èkó. Ọ̀bẹ̀lẹ̀ oníwàhálà ni mo lọ ní Láwánsìn, ìyẹn ní Sùúrùlérè. Secondary school mi ní Ìtìrẹ́ Community Secondary School, ìyẹn ní Ìtìrẹ́. Bí ilé ìwé mi ṣe lọ náà nìyẹn. Tó a ṣì ń tẹ̀síwájú nínú ìwé o. So bó ṣe ń lọ nìyẹn yín aráalé. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọdún year 2016 ní orí Orisun television. Ètò tí mò ń ṣe ní orí Orisun television ni bó ṣe ń lọ relationship. Òun ni mò ń ṣe lórí Orisun television. Ìdojúkọ, àìmọye oríṣiríṣi ìdojúkọ yìí tí a ti rí. Bí ká dé láàárọ̀ kùtù, ká lọ nálẹ́, kò tiẹ̀ tó ilé tí mo tiẹ̀ wá last yẹn. Ẹ wò, òjò pa ṣégè sí mi lára. Ó pa ṣégè sí mi lára. Ìdojúkọ yẹn pọ̀, ó pọ̀ bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èròǹgbà mi fún iléeṣẹ́ Orisun television ni wípé kí Ọlọ́run túbọ̀ máa bá mi gbé wọn ga láti orí ọ̀gá wa Kwame. Kí Ọlọ́run bá mi gbé wọn ga kí iléeṣẹ́ yìí kó má jóná. Títí dórí Uncle Bimbo Ògúnsànyà, Sister Alice àti gbogbo àwọn cameramen. Kí Ọlọ́run túbọ̀ máa bá mi gbé wọn ga kí iléeṣẹ́ yìí má jóná. Kán dẹ̀ má kú kú òjijì. Orísun yìí kó má ṣe gbẹ lágbára Ìdùnnú. Ìgbésẹ̀ mi lọ́jọ́ iwájú ni wípé k'Ọlọ́run ran èmi náà lọ́wọ́ láti gbé mi dérú ipò yìí, kémi náà di ẹni tó tiẹ̀ nírú iléeṣẹ́ báyìí. Kémi náà kí n lè máa kó àwọn ìjọ lóríṣiríṣi. Pàápàá ètò tí mo fẹ́ràn jù t'Ọlọ́run bá lè ràn mí lọ́wọ́ ní ètò lórí ìgbéyàwó relationship. Mo fẹ́ràn ẹ̀ púpọ̀ jù láti lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Pàápàá àwọn obìnrin tó jẹ́ wípé ilé ọkọ wọn bí iná ló ṣe jẹ́ fún wọn. Kò sí fọ̀kànbalẹ̀ fún obìnrin mi ilé ọkọ. Ẹ wò, k'Ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa ń lé, ẹ wò ó wà ńlẹ̀ gan-an ni. Ó pọ̀ jaburata nítorí pé à ń gbáradì fún ẹ̀yin èèyàn wa nínú oṣù kẹsàn-án yìí tí ń ṣe oṣù September against October 1st ní year 2016 yìí. Nítorí pé àwọn àrà ọ̀tọ̀, àwọn ọ̀tún, àwọn àkọ́tún ètò láti nílẹ̀ fún yín. Pàápàá lórí àwọn sinimá tẹ máa ń complain pé àti máa ń ṣó ẹ̀ jù, ká ṣó ẹ̀ kan, ká ṣó ẹ̀ fíìmù ní ẹ̀ẹ̀méjì, ẹ̀ẹ̀mẹ́ta. Ẹ wò, gbogbo ẹ̀ ló máa yí padà o. Àwọn orin oríṣiríṣi, àwọn àrà oríṣiríṣi òun lẹ máa gbọ́ lórí Orísun. Ṣé rí àwọn ìmúra wa ó máa yàtọ̀. Àwọn makeup wa, gbogbo nǹkan wa ló máa yàtọ̀. Ṣó ti yé yín bẹ́yẹn? Pàápàá àwọn àga àti gbogbo àwọn nǹkan tá à ń lò, gbogbo ẹ̀ ló máa yàtọ̀. Àrà ọ̀tọ̀, àrà ọ̀tún, òun ni kẹ́ máa retí lórí Orísun. Ó dàbọ̀.